banka àfáà mi má banka àfáà mi jẹ́ o. má banka àfáà mi jẹ́. Clarification of history bọ́rọ̀ bá dàrú bí tàn bá fẹ́ dàrú á straight yẹ. inú clarification ìjọ tí ń bẹ̀rẹ̀ kéwú baba Tajul Mumin ọlọ́run yá fi wọn ọmọ sẹ́wù Tajul Mumin ní àfọ̀ọ́mọdá baba Abdul Wahab ọlọ́mọsá yá fi gbogbo wọn ọlọ́pọ̀dọ̀ sẹ́wù Tajul Mumin ní baba tó bíbí ti kéwú àtàfà Onikijipa ọmọ kéwú Tajul Mumin ní wọn ọ̀dọ̀ bàbá wa sí Abdul Wahab lọ́wọ́ dálé kéwúlẹ̀ à ń pèlè pánù ibẹ̀ láti kéwú ń bọ̀ ya ẹ̀mí àfọ́gùn afáàlọ́dọ̀ ọlọ́run ilé kéwú tú láfta yẹn ní bàbá wa Adépàtẹ imam marhum àṣẹ Abdulkadir Adépàtẹ ṣé Adamu wa náà wá kàn wá sí Darul Uloom wọ́n gbélé bàbá àwọn wá dá lẹ́sìn nílẹ̀ lálẹ́ àmà lọ́bẹ̀ ìkéwú tá a ti ń bá bọ̀ lọ́dọ̀ sí àbúrábì lè bá kíní papọ̀ sọ́dọ̀ imam Abdulkadir Adépàtẹ ọjọ́ yá mi níjọ́ tí mo wọ Darul Uloom 1979/80 tani àmọ̀wọ̀ ìwọ̀ wúlò àdádi tania ni mo wọ̀ ní Darul Uloom nílọrin mo wá lọ́dún mẹ́ta ń bẹ tania salisa rọ́bìà ajáde ní títírì 83 mọ́dékò làwọn wúlà tó yìí a parí ní 86 ọdún mẹ́ta ọba tán èmi ọ̀kadà di markazi ẹ̀gbọ́n mi ṣe Usman lọ ọ̀kadà di ní markazi àtàjà Abdullahi tó jókòó yìí ní markazi aláti kílẹ̀ ẹ̀ màmá mi ọlọ́run yá fi yá mi ọ̀sà bí a máa pípọ̀ àmọ́ àbíkú dáhùn láàmú àmì ìtọ́lọ́wọ́ ọ̀sẹ̀kù fún ọ̀sẹ̀kù àkọ́bí ẹ̀ lájà Fatima Bintu tó bí àlífà àtàjì Bọ́lájí ẹni ọ̀tẹ̀lẹ̀ làbúrìdọ́ lẹ́yìn àbúrìdọ́ olóbìnrin ìyá tí mo lọ wálé jọ ohun tí wọ́n pè ní Aisha àtúmọ̀kọ́ Aisha ó láwọn obìnrin tó tẹ̀lé àbúrìdọ́ kó tó kan ẹ̀gbọ́n mi tó jókòó òun ajá àlímà mo fi máa bọ̀ láti lọ ọ̀rọ̀ ti kàn ọ́ now lẹ́yìn ajá àlímà yìí obìnrin lájá àlímà méjì kó tó kan ajé Usman ọwọ́ abí iṣẹ́ Usman tọ́jẹ́ gbọ́n mi ní 1960 kò tí ń tọ́wà láàrin èmi àti iṣẹ́ Usman direct ni èmi tí mo tẹ̀lé ní èmi tí mo tẹ̀lé direct that's 1962 now ìtàn ọgbọ́dọ̀ dàrú ìtàn ọgbọ́dọ̀ dàrú àmọ́ ṣe bó ṣe tó yìí náà tó bá ń kí àpá mi. ìdíkà ṣukúrì wà ṣukúrò ìlímì yàdàmú líbọ́dìlù yà ìlórí. ìdíkà ṣukúrì wà ṣukúrò ìlímì yàdàmú líbọ́dìlù yà ìlórí. àbíkúlì wákìtì nàkúlò lọ́mà kàkàmàdà lọ́wọ́ lè lórí. ìkúlì wákìtì
نقول لهما تغمد الله بإلورين. ọlọ́run ká àfáà mi má bà nǹkan àfáà mi jẹ́ o. ọmọ bá nǹkan àfáà mi jẹ́. clarification of history bọ́rọ̀ bá dàrú bí tàn bá fẹ́ dàrú á straight yẹ.